أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم بارك وصرك له دعوة الحق اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا الملك ولا الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون اللهم بارك وصرك سورة الرعد about topic tá fi sílẹ̀ ńbẹ̀ ẹ máa ra àwọn ẹ̀dá ẹlòmíì ń bọ irin ló ń jọ́sìn fún ẹlòmíì omi ló ń jọ́sìn fún ẹlòmíì ère ló ń jọ́sìn fún gbogbo àwọn nǹkan tẹ́ ń jọ́sìn fún yàtọ̀ sí Ọlọ́run ọba Allah Ọlọ́run bá ń bá yín sọ̀rọ̀ ní Suratul Ra'd Quran Suratul Ra'd verse 14 ó ní la'udawatul haqq la'udawatul haqq ta ní ìpèpè òdodo ta ló tọ́ sí Ọlọ́run ọba Allah ni ó ń túmọ̀ pé ẹni tó ń pèpè sí di Ṣàngó pé káwọn èèyàn máa bá òun sí Ṣàngó fọ́ọ̀sì ìpèpè ló ń pèpè sí ìṣìnà ló ń pèpè sí ẹni tó ń pèpè kí wọ́n bá òun jọ́sìn ìrókò ìṣìnà ló ń pèpè sí ẹni tó ń pèpè pé kí wọ́n bá òun jọ́sìn nàná kúkú ìṣìnà ló ń pèpè sí ẹni tó ń pèpè pé kí wọ́n bá òun máa bọ Ọya ìṣìnà ló ń pèpè sí ẹni tó ń pèpè pé kí wọ́n máa bá òun bọ Ọ̀ṣun ìṣìnà ló ń pèpè sí ẹni tó ń pèpè sí pé kí wọ́n máa bá òun bọ Ògún irin ìṣìnà ló ń pèpè sí ẹni tó ń pèpè sí kí wọ́n máa bá òun bọ igi ìṣìnà ló ń pèpè sí àtàwọn nǹkan bẹ́ẹ̀ láwọn òòṣà bẹ́ẹ̀ ẹni tó ń bọ Ọ̀rúnmìlà ìṣìnà tó tún pèpè àwọn èèyàn pé kí wọ́n máa bá jọ ń bọ Ọ̀rúnmìlà ìṣìnà ló ń pèpè sí ẹni tó lòun bọ Ọbàtálá ìṣìnà tó tún pààyàn pé kí wọ́n máa bá òun bọ àbẹ́ni tó ń ṣe Ọ̀ṣun Òṣogbo ló máa ń ṣe yẹn táwọn èèyàn máa ń pọ̀ yẹn pé kí ni ìṣìnà lẹ́ ń pèpè sí ayé Al-Qur'ani ni lahu dawatul haqq kí ló ń jẹ́ dáwà ìpèpè ta ló wá ta ní ìpèpè òdodo tọ́ sí ta la gbọ́dọ̀ lè máa pèpè òdodo fáwọn èèyàn wá sọ́dọ̀ ẹ̀ sí òun náà ní kí ni Ọlọ́run ọba Allah so pípè èèyàn wá sí Ọlọ́run ọba ọ̀dọ̀ Allah nídàkejì gbogbo ẹ̀yin tẹ́ ń pe èèyàn wá sójú ọ̀nà Ọlọ́run ọba tẹ́ ń pe èèyàn wá sójú ọ̀nà Islam right way lẹ́wà lahu dawatul haqq ẹlẹ́kejì lahu dawatul haqq ta ni ó yẹ ká máa jọ́sìn fún Ọlọ́run ọba ni lahu dawatul haqq ta ló yẹ ká máa bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ọba ni títọ́ Ọlọ́run ni ló fi ń sọ fún ẹ iyyaka na'budu wa iyyaka nasta'in Ọlọ́run ni wàá máa sìn ọ̀dọ̀ Ọlọ́run ni wàá ti máa wá ìrànlọ́wọ́ lahu dawatul haqq ta ló yẹ kó máa bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ pé kó wá bùn ẹ́ lówó kó wá bùn ẹ́ lọ́mọ kó wá bùn ẹ́ nílé kó wá bùn ẹ́ lẹ́mìí gígùn kó wá fún ẹ lálàáfíà kó má jẹ́ òsà àìsàn kó má jẹ́ òfojú sunkún ọmọ ta ló yẹ kó máa bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó ń sọ lórí ìrun everyday pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ Ọlọ́run ni màá máa sìn ọ̀dọ̀ ẹ̀ máa wá ràn lọ́wọ́ lahu dawatul haqq ẹni tó máa bèrè ràn lọ́wọ́ ẹ̀ òun náà lọ́lọ́run ọba Allah lahu dawatul haqq ìjọsìn ẹ fíforí kanlẹ̀ Ọlọ́run ọba Allah lónìí torí time ó wá tẹ̀síwájú mi fẹ́ kí fídíò gùn rárá mi fẹ́ kó gùn ó wá tẹ̀síwájú lahu dawatul haqq gbogbo àwọn èèyàn tó ń pèpè tí pèpè ẹ tó bá ti ń pèpè sójú ọ̀nà Ọlọ́run pé ẹ bá mi ṣẹ̀sìn mi ẹ bá mi ṣẹ̀sìn tí ò bá ti ń ṣe ojú ọ̀nà Islam ó ti yẹ ó ń pèpè sápò ara ẹni o torí àwọn nǹkan tó ń pèpè sí tó ń pè lọ́lọ́run yẹn wàá gbọ́ nǹkan tọ́lọ́run fi wọ́n wé nísìn wọn exist wọn sí Ọlọ́run ní wallazina yad'una min dunihi gbogbo àwọn nǹkan tí wọ́n ń pè lẹ́yìn Ọlọ́run ọba yẹn wọ́n ń pe àwọn míì ń bọ Ọ̀ṣun lẹ́yìn Ọlọ́run ọba wọ́n ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ Ọ̀ṣun lẹ́yìn Ọlọ́run ọba wọ́n ń béèrè lọ́wọ́ nǹkan lọ́wọ́ Ṣàngó lẹ́yìn Ọlọ́run ọba wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ Ayélálá lẹ́yìn Ọlọ́run ọba wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ Ifá lẹ́yìn Ọlọ́run ọba gbogbo nǹkan tẹ́ ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ àbí tẹ́ gbára lé àbí tẹ́ ń jọ́sìn fún láwọn nǹkan tá ń ka alẹ́ wọ̀nyẹn lẹ́sìn tad'una min dunihi gbogbo nǹkan tẹ́ ń pè beside Almighty Allah Ọlọ́run ní kí ni o
la yastajibuna la yastajibuna wọ́n gbọ́ yín ẹ rí pé wọ́n dá yín lóhùn wọ́n dá yín lóhùn ọlọ́dẹ ń júwe ara ẹ̀ ní Nàìjíríà wà ń bẹ̀ yẹn àrí babaláwo tí wọ́n àrẹ́sìtì ṣé fáwọ̀ rí wípé wọ́n bọ̀ wá àrẹ́sìtì ẹ̀ kó sọ fún Ṣàngó orí Ọ̀rúnmìlà orí Ọ̀pẹ̀lẹ̀ orí aburú ń ṣe ọmọ babaláwo ń kú babaláwo ń ṣàárẹ̀ oníṣègùn ń ṣàárẹ̀ oníṣàṣe ń ṣàárẹ̀ wọ́n ń sìkì wọ́n ń pòfo ọmọ wọ́n ń tọrọ jẹ wọ́n ń dówó fún oníṣàṣe tó lòun ní gbogbo nǹkan pé ṣáà bàbá àwọn wàjá náà bá àná olúbíkí lọ́kọ́ wa egbé wa ewé ọ̀sán ìbíkí lọ́kọ́ wa egbò àti gbọ́ ọ̀sán ìbíkí wa egbò owó ewé gbogbo ẹ̀ ó mọ́ àwọn bàbá yín ni kí ló wá fi dà èyí tó bá fi ẹ̀ fún nínú àwọn tó ń tẹ̀lé ọlọ́run ọba Ọbàtálá ọlọ́run ọba wo tí kì í ṣe ọlọ́run ọba tó ní NAFDAC number ọlọ́run ọba Allah agídí ni wọ́n fi ń rí 3 bedroom flat láwọn tó bá gbà fún tí wọ́n kàn fi ẹ̀ díẹ̀ kì í dẹ̀ ṣe oògùn ọya tẹ́ǹsì yẹn náà ló ń fún yín ní jíjẹ mímu kì í ṣe òun ló ń fún yín láṣọ kì í ṣe òun ló fún yín ní life mo ti sọ several times wallazina tad'una min duni gbogbo nǹkan tẹ́ ń béèrè ràn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sọ́lọ́run gbogbo nǹkan tẹ́ ń forí balẹ̀ fún yàtọ̀ sọ́lọ́run la yastajibuna wọn ò lè dá yín lóhùn wọn ò dá yín lóhùn ni kì í jẹ́ pé wọn ò lè dá yín lóhùn tó bá pé wọ́n ń dá yín lóhùn ni ẹ wo àwọn àìmọye ọmọ tí wọ́n ti àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń tì mọ́lé tí wọ́n ń ṣé wọn ò pe Ifá wọn ò bọ̀gún wọn ò pe Ṣàngó ò rí wọn gbogbo àwọn Ṣàngó yìí jẹ́ kí kíní kan yí ẹ gbogbo àwọn Ṣàngó yìí àti Ọya ìṣọ́mọ̀ pọ́lọ̀ ń sọ fún ẹ Ṣàngó Ọya Ọ̀ṣun Ọbàtálá Ọ̀rúnmìlà Ọ̀rànmíyàn gbogbo àwọn nǹkan tẹ́ ń bọ tẹ́ ń sìn yẹn o Ọlọ́run ni tẹ́ ń pè tẹ́ ń forí balẹ̀ fún yẹn la yastajibuna wọn ò gbọ́ yín you are just calling ó dàbí jẹ́ kí n fún ẹ lẹ́sàmpù èèyàn ó fẹ́ pe ọ̀rẹ́ tó wà nílé ọ̀rẹ́ tó ti travel ó dẹ̀ mọ̀ pé ó ti travel àbò ò mọ̀ ó pe fóònù ẹ̀ o landline tó wà nílé ẹ̀ nígbà tó ti travel òun ló wá ń call jọ ṣé ó mọ̀ pé kò máa ríǹgì ni kò sẹ́ni tó máa gbé bó ṣe rí fáwọn tó ń bọ igi ọ̀pẹ Ṣàngó omi Ọ̀ṣun Ọya Ọbàtálá Nànákùkù gbogbo nǹkan tẹ́ ń bọ yányányán Ọ̀rànmíyàn Ọ̀pẹ̀lẹ̀ Ifá gbogbo nǹkan tẹ́ ń bọ yányányán tẹ́ ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ yẹn ẹ̀sáǹpù bó ṣe rí fún wọn ni bó ṣe rí nìyẹn o wọ́n ṣe kí ni wọ́n gbọ́ yín ẹ̀kan dára yín láàmú ẹ̀kan da epo sórí irin ẹ̀ ń da yọ̀ ọbẹ̀ ni ókè irin tẹ́ ń pè lógun yìí ta ló dá irin odidi fásì míì ni má jẹ́ kí n lọ bẹ̀ nínú Al-Qur'an ayọ̀ ní irin táyì táyà sọ pé ó jogun yìí ta ló ní irin Allah subhanahu wa ta'ala ẹ̀yin wá ń bọ epo sí ẹ̀ ń bu kíní sí ẹ̀ ń da kíní kan sórí èṣù ẹ̀ ń da kíní kan sórí gbogbo nǹkan tẹ́ ń pè yẹn wọ́n exist lọ́nà fún ní pé wallazina yad'una min dunihi gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn èmi Ọlọ́run àbí gbogbo nǹkan tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn èmi Ọlọ́run la yastajibuna wọn ò gbọ́ yín rárá wa alaikum salam Sheikh Yusuf Tajudeen wọn ò gbọ́ yín rárá dèkì sáré clear àárín yẹn Ọ̀ṣun Òṣogbo tẹ́ ń bọ Ògún Ṣàngó Ọbàtálá Ìrókò Nànákùkù Ifá Ọ̀pẹ̀lẹ̀ àwọn èèyàn àwọn oníṣẹ̀ṣe àbí babaláwo àbí oníṣègùn tí ṣòro ń bá àbí tí wọ́n mú sí kọ́sítọ́dì ọlọ́pàá àwọn nǹkan tẹ́ ń sìn ẹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹjẹ́ bá sí Ọlọ́run ọba yìí nírọ́ Ọlọ́run ní pé ẹ̀kọ́ ń pè wọ́n ni ẹ̀kọ́ ń sìn wọ́n ni wọn ò gbọ́ yín torí pé wọn ò exist ẹ wọ àwọn èèyàn tí wọ́n fi sí kíní wọ́n tan èèyàn míì ọlọ́pàá wa mú Ifá ò ráyè sọ fún Ṣàngó ò lè sọ fún Ọya ò lè sọ fún Ọbàtálá ò lè sọ fún ó tún wà ń bẹ́ẹ̀ náà kò lè disappear ẹni tí ò lè gbọ́ wa tí wíkìlò àkàndú bá mú yín ẹ ò lè gbọ́ nínú pínì kódà kó fẹ́ tọ́ílẹ̀tì lásán kígbẹ́ má tètè wá ó mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni kódà kó má rí tọ̀tọ̀ Ọlọ́run má ní wá lára ṣùgbọ́n pé wọ́n síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run mọ̀ pé gbogbo àwọn ògùn Ọya èṣù tẹ́sọ̀ wọn exist nínú àṣẹ Ọlọ́run lẹ fi mí ló fi ní pé ká béèrè lọ́wọ́ àwọn pípọ̀ wọn pé wọ́n mọ̀ yúdà bírò làhámùrọ̀ ẹ béèrè lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ ń pè lọ́lọ́run yìí tẹ́ ń béèrè lọ́wọ́ Ifá Ṣàngó whatever yìí wọ́n mọ̀ yúdà bírò làhámùrọ̀ ẹni ayé títí wọn gan àwọn tẹ́ ló ń sábà yẹn ayé títí wọn ta ló ń control ẹ̀ fasayaquluna la àwọn Ṣàngó àwọn Ògún yìí wọ́n sọ fún ipò Ọlọ́run ọba ló ń control ayé àwọn ló ń control àfíẹ́sì ayé àwọn Ọlọ́run ní pé wallazina yad'una min dunihi gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn èmi Ọlọ́run yẹn o la yastajibuna
wọn gbọ́ yín, wọn gbọ́. Mo fi fún example pé ọ̀rẹ́ ẹ travel, ó wá ń pe landline tó wà nílé ẹ̀. Ẹni tó ti travel ó ń pe landline tó wà nílé ẹ̀. Ṣé mọ̀ pé yóò kàn mọ ríǹgì ni, kò sẹ́ni tí ó gbé. Bí gbogbo bí bọ́rọ̀ ẹ̀yin gbogbo ẹni tó ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba Allah, bọ́rọ̀ yìí ṣe rí nìyẹn. Gbogbo ẹni tó tọrọ nǹkan lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba Allah, bọ́rọ̀ yìí ṣe rí nìyẹn. Aago yẹn máa ríǹgì, kò sẹ́ni tó máa gbé. Wàá gbọ́ parí fásì torí mi fẹ́ pẹ́ jù. Ó wá ní lẹ́hún bishehin, kódà ẹ ní gbọ́ pé kankan kò ní response yín with anything. Ẹ wà àtijọ́ tí nàná kúkú ti wà, gbogbo àwọn èrè tẹ́wọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ rí ni, wọ́n gbọ́wọ́ pa ìrí ni. Irin tó ń da nǹkan sí lórí ṣó dédé ṣáṣọ̀ kí irin kan dédé ṣèkì gírì. Ẹ̀dá mu lé lórí, ẹ̀dá everything lé kó má rí òlé lórí pé kíní kan kí ni nǹkan tó kí ló ṣẹlẹ̀. Ọlọ́ni láyé ẹsẹ̀ jìbúnà lẹ́hùn bíi ṣéhìn, wọn ò ní dẹ́fà dá yín lóhùn torí wọn ò gbọ́. Ó máa gbọ́ jẹ́ kí n tú báyìí. Ọlọ́run ní gbogbo nǹkan tó ń pè lẹ́yìn Ọlọ́run yẹn, wọn ò ní dẹ́fà dá yín lóhùn. Lẹ́hùn bíi ṣéhìn, wọn ò ní response sí yín with anything. Why tí wọ́n ṣe dáhùn? Yeah, question. Why táwọn Ògún Ọya Ọbàtálá tẹ́ ń pè yẹn tọ́lọ̀ sọ fún yín pé wọn ò ní dá yín lóhùn? Why tọ́lọ̀ ṣe ni wọn ò ní dá yín lóhùn? Because they are not exist. Wọn ò sí. Wọn ò exist. Ó wá ní pé kí ni? Ilẹ̀ kabasit. Ó fẹ́ fún yín lẹ́sàmpù. Ilẹ̀ kabasit kàfẹ́hì hílàlùmáhì. Ó lẹ́sàmpù ẹ̀yin tẹ́ ń pè nàná kùkù. Ẹ̀sàmpù ẹ̀yin tẹ́ ń bọ Ọ̀ṣun. Ẹ̀sàmpù ẹ̀yin tẹ́ ń wọ́n lọ́wọ́ Ọya, lọ́wọ́ Ọba, lọ́wọ́ Ọbàtálá, lọ́wọ́ Ifá, lọ́wọ́ Ọ̀pẹ̀lẹ̀. Ẹ̀sàmpù yín ilẹ̀ kabasit. Ó dàbí ẹni tó yẹ kí ni o? Kàfẹ́hì tó nawọ́ síwájú báyìí. Hílàlùmáhì. Ó fẹ́ mu omi o. Táàpù wà wájú ẹ̀ báyìí, àbómi wà nínú gíláàsì, àbí omi wà nínú àbódèdì odò, àbódẹ́nu táàpù, ó ti wá tan táàpù sílẹ̀ àbódèdì odò, ó wá nawọ́ báyìí, kàbáṣìt kàféhì ìlàlmáì, ó wá nawọ́ síbi omi báyìí. Lérò ń gbà pé bó ṣe nawọ́ sọ ẹ̀sáǹpù ẹ̀yin tẹ́ ń bọ nǹkan mí lẹ́yìn Ọlọ́run Allah ni mò ń sọ yìí o, lọ́lọ́run sọ fún yín o, ó wá nawọ́ síwájú báyìí. Ìpè kómi kúrò nínú àbí ó tẹ̀tú kọwọ́ yẹn gan, ó kọwọ́ yẹn sómi báyìí. Bó ṣe kọwọ́ yẹn sómi, ó expect pé kí ó dẹ̀ fẹ́ mú mi ni pé kómi yẹn bó ṣe kọwọ́ yẹn kó wá máa dà sẹ́nu òun bẹ́ẹ̀ láì má sí control. Bẹ́ẹ̀ ni líyẹ̀bùlúgà fáhù, bẹ́ẹ̀ ni líyẹ̀bùlúgà fáhù, líyẹ̀bùlúgà kí omi yẹn ó ti kọwọ́ sómi, líyẹ̀bùlúgà kómi yẹn lè reach kà fáhù ẹnu ẹ̀. Ọlọ́ni wà máa hùwà bìbà lígìhì tó dẹ̀ jẹ́ pé omi yẹn ò lè ríṣì ẹnu ẹ̀. Ẹ mọ̀ tí omi yẹn ò fi lè ríṣì ẹnu ẹ̀, kò rin proper way. Ṣé wọn pé wọ́n fẹ́ mu omi wàá tan táàpù proper way, wàá gbé kọ́ọ̀pù. Tó bá pé kò sí kọ́ọ̀pù wàá tan táàpù, wàá fọwọ́ ṣe báyìí, wàá fi mú. Amúwádéjì odò ó kọwọ́ sómi, lè ẹ̀bùlúgẹ̀ fáwù, kómi yẹn gba àtọwọ́ ẹ̀ báyìí kó dẹ̀ á máa dà sẹ́nu ẹ̀. Àtorí kòdì Ọlọ́run tó àsọ pé kò sí nǹkan tó ń jẹ́ ṣẹ̀ṣe, àṣìṣe ló ń jẹ́ bẹ́ẹ̀. Very full people. Ológun kí ni wọ́n máa ń pè, ará oko ló ń ṣoògùn. Ará oko ló ń nígbàgbọ́ pé omi kan láwá ṣe nǹkan kan fóun, ta ló dá omi. Ará oko ló ń nígbàgbọ́ pé irin kan wá ṣe nǹkan kan fóun, ta ló dá irin. Ará oko ló rò pé kinní kan igi kan wá ṣe nǹkan kan fóun. Ẹ ti ọ̀rọ̀ sáà ní ìsìn líyẹ̀bùlúgẹ̀ fá Ọlọ́run ní àpèjúwe gbogbo èyí tó ń pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run. Ó dàbẹ́ gẹ́gẹ́ ẹni tó dèdì odò, àbódèdì kànga, àbódèdì táàpù, ó wá tan omi, ó wá gbọ́wọ́ síbi omi báyìí, kàféhì ìlàlmáì, ó wá gbọ́wọ́ síbi omi báyìí. Líyẹ̀bùlúgẹ̀ fáwù, ó ń expect kómi yẹn gun ọwọ́ òun wá kó dẹ̀ máa dà sẹ́nu. Ọlọ́run ní líyẹ̀bùlúgẹ̀ fá, Ọlọ́run ní wà máa hùwà bìbà lígì, tó dẹ̀ jẹ́ pé omi yẹn kò lè dédé ṣe bẹ́ẹ̀ torí pé omi ò understand nǹkan tó ń sọ. Orin proper way torí pé tó bá fẹ́ mu mi proper way ti wà bá ṣe mu mi. Proper way tá ṣe mu mi lélẹ́yìí, ó máa mú kọ́ọ̀pù, ó máa bu omi, ó máa mú kọ́ọ̀pù, ó máa fi tan táàpù ni. Ọlọ́run pòwe fún yín ni o. Kí ló wá fi parí ẹ̀? Wa ma du'a'u lil kafirina illa fi dalal. Ṣá mọ̀ pé ẹ̀ ń béèrè nǹkan, ẹ̀ ń fún Ọ̀ṣun ní nǹkan láti lè jẹ́ kó ṣe nǹkan kan fún yín.
ẹ̀ ń fún ìrókò ní nǹkan láti lè jẹ́ kó ṣe nǹkan kan fún yín, ẹ̀ ń fún ọya ní nǹkan láti lè jẹ́ kó ṣe nǹkan kan fún yín, ẹ̀ ń fún ifá ní nǹkan láti lè jẹ́ kó ṣe nǹkan fún yín, ẹ̀ ń fún Ọ̀rúnmìlà ní nǹkan láti lè jẹ́ kó ṣe nǹkan fún yín, àbẹ̀ tó ń sìn wọ́n ẹ̀ ń forí balẹ̀ fún wọn. Ọlọ́ni wọ́n mọ̀ du awu káfíìrì náà torí gbogbo nǹkan tó bá jẹ́ pé o fẹ́ fi gbà nǹkan lọ́wọ́ nǹkan tó jẹ́ spiritual tó ti ń pè nǹkan yẹn àdúrà ni. Ló fi jẹ́ pé gbólóhùn àdúrà kò sẹ́ni tó tọ́ sípa fẹ́ béèrè àdúrà pé kẹ́nìkan wá ràn wá ṣe spiritually ju ọba Allah lọ. Ọlọ́run ní wà máa dù háhù ní kàfírínà, gbogbo ajá tẹ pa fóògùn, gbogbo kiri tẹ kó lọ sí ìdí Ọ̀ṣun, gbogbo màálù tẹ pa fún Ṣàngó, gbogbo àwọn nǹkan tẹ ń tòjọ yẹn tẹ fi ń béèrè ìrànlọ́wọ́ tẹ fi ń sìn wọ́n yẹn o, wà máa dù háhù ní kàfírínà illa fi dalal. Ẹ̀ ń waste ẹ̀ ni o. Ọlọ́run ní disbeliever kèfèrí kan gbogbo àdúrà tí kèfèrí bá ṣe gbogbo ètò tó bá wù kó ṣe ó lọ for free for yarin ni is going to lost ó máa lost gbogbo wàhálà tó ṣe yẹn because you don't pass proper way. wọ́n mọ̀ du awulil kafirina illa fi dalal. gbogbo àdúrà tẹ́lẹ̀bọ bá ń ṣe tí kèfèrí bá ń ṣe ó ń waste time ara ẹ̀ ní jẹ́ kí n tu bẹ́ẹ̀ ó ń waste time ara ẹ̀ ní. so wá sí wọ ò ní pọ̀ lèmi fi ń sọ fún ẹ ìdí tó fi lọ bá wọn ìwọ àfáà ìwọ ọmọ mùsùlùmí ìwọ alájì ìwọ alájà tó fi lọ bá wọn fọ́ṣun. alájì ni ẹ òkè ògbà Jésù, ìmáàmù ni ẹ, àfáà ni ẹ, olùdarí àsàlátù kan ni ẹ, mùsùlùmí ni ẹ. àwọn tó bí ẹ orúkọ mùsùlùmí ni wọ́n sọ ẹ́, àmọ́ torí pé ó ń wá ayé ó fẹ́ lókìkí ó fẹ́ lówó jẹ́ kí n gbé ẹ débẹ̀. ó wá lọ́jọ́ yẹn pé ẹ jọjọ lọ bọ Ọ̀ṣun torí pé ó fẹ́ lókìkí ó fẹ́ lówó. ó ní ọlọ́jọ́ yìí ibi tí wọ́n ti ń bọ Ṣàngó torí pé ó fẹ́ lókìkí ó fẹ́ lówó. ó lọ́jọ́ ibi tí wọ́n ti ń bọ ayé lála torí pé ó fẹ́ lókìkí ó fẹ́ lówó. ó lọ́jọ́ ibi tí wọ́n ti ń bọ nàná kùkù torí pé ó fẹ́ lókìkí ó fẹ́ lówó. mùsùlùmí dẹ̀ ni ẹ, alájì ní àfáà ni ẹ. ó lọ́jọ́ yìí ó lọ ṣẹ́fà torí pé ó fẹ́ lókìkí ó fẹ́ lówó. ó jọ́ gbogbo ẹgbẹ́ ayé tán torí pé ó fẹ́ lókìkí ó fẹ́ lówó. jẹ́ kí n gbé ẹ débẹ̀ tó o bá mọ̀. fásitì àlọ́lá díkìrì ń kún tó la talamun. súrátù Tọ́ha Tọ́ha man anzalna alayka al-Qur'ana litashqa. súrátù Tọ́ha ìwọ tó o bá mọ̀ ẹ̀sìn Islam ò ní tóbi tó ìkọ́nà má fi solution gbogbo ìgbésí ayé yín sínú ẹ̀. walillahi al-asma'u al-husna fad'u biha wasaru allazina yuliduna fi asma'i. ẹ̀sìn Islam ò ní tóbi bẹ́ẹ̀ ká má ní spiritual line tó legit tó jẹ́ súnà. owó ń wó kìkì ó fẹ́ di olówó. súrátù Tọ́ha èyí tó fi lọ́wọ́ ọ̀nà ẹgbẹ́ kiri yẹn ní kán bá ẹ kọ́ ó sì dá ọ̀rọ̀ ọ̀ǹtú híhàn ọ̀nà méjì ló pín sí. apá kan àwọn àfà wọ́n náà ọ̀ǹtú kíkọ ò dáa torí pé kí ni wọn trọ́ọ̀sì tàdá tí wàá fi kọ ọ̀ǹtú yẹn. ó lè jẹ́ pé tàdá tó ti mísì ọtí mọ́ ni, ó lè jẹ́ tàdá tó ti mísì ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ mọ́ ni. so wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ ọ̀ǹtú lẹ́yìn kó kà nǹkan sómi. apá kan àwọn àfà ni pé tí tàdá bá wà halal tí kò sí àràmù nínú tàdá yẹn tí wọ́n mísì nǹkan àràmù mọ́ ẹ lè fi kọ ọ̀ǹtú. àwa wá gbé láàrin wọn agbé láàrin àwọn arábù àwọn máa ń fi safaran àwọn máa fi ń kọ ọ̀ǹtú. so tó bá léyàn títà dá ẹ bá mọ́ mo ń tẹ́ àti sọ fẹ́ pé ó tí ìyapa jù èyí tó fi lọ wọnú fá yẹn tó fi lọ bá wọn bọ̀gún tó fi lọ ṣẹ́fá sílé tó fi dológógóró lórí pé ó ń fi nǹkan ṣe kíní lórí pé ó fẹ́ wáyé yìí. súrátù Tọ́ha 1000 ní kí wọ́n bá ẹ kọ̀. èmi ò tán ẹ o fíìmù tó ní rẹ́fẹ́rẹ́nsì ni but mi ní lọ bí rẹ́fẹ́rẹ́nsì ẹ̀. súrátù Tọ́ha 1000 ó fẹ́ lówó ó fẹ́ lókìkí ní kí wọ́n bá ẹ kọ súrátù Tọ́ha 1000 èyí tó máa ń fi odidi ẹyẹ ọ̀kín ṣe. tó bá rẹ́yẹ ọ̀kín wàá lo tòlótòló tọ́kì. kí ni wèrè tí wọ́n ń bá kiri ó kórin jọ ó ń buyọ̀ sí ó ń bu òkìdí sí. tested and confirmed al-Qur'an al-Karim ó confirm kú. tí ó dẹ̀ ní torí gẹ́gẹ́ bí tó já sóògùn àwọn òkìkí àtowó tó wá lọ síbi olóògùn síbi oníṣàṣe ó ní repercussion o. òkìkí tó fẹ́ gbà níbi oníṣàṣe, òkìkí tó fẹ́ gbà níbi ògùn, òkìkí tó fẹ́ gbà lọ́wọ́ oṣó lọ́wọ́ àjẹ́, òun ló fi rí pé wọ́n máa fún ẹ ní style ẹ pé òkìkí táwọn fẹ́ ṣe fún ẹ yìí o àwọn èèyàn lè dé bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ pé o ti kú. o gẹ́tẹ̀ òun ni wàá fi mọ̀ pé lábùst òkìkí yẹn àwọn òkìkí wọ̀nyẹn nìyẹn. àwọn èèyàn lè pé lágbẹ́já ti kú o kò dẹ̀ kú nǹkan òkìkí tó lò ní. so èso ní fún ẹ̀kọ́ kó má gbà bẹ́ẹ̀ èèyàn lòun fẹ́ sóògùn òkìkí fún ẹ kó tún lè lówó. ó wá ní pé àpẹẹrẹ tí wàá fi mọ̀ ni pé wọ́n kàn déédéé announce ẹ pé o ti kú o ti mọ̀ pé ìrújú ló wà ń bẹ̀. ayé àlùkùránì orúkọ Ọlọ́run bá pọ̀ tó ń ṣiṣẹ́ fókìkí tó ń ṣiṣẹ́ fówó o. kódà kó má kọ kádàrá
kò di Dangote kò di Ọ̀tẹ́dọ́lá ò ní kú sínú poverty ò ní kú sínú poverty. Súrátù Tọ́ 1000 pẹ̀lú ẹyẹ ọ̀kín àbí tòlótòló èyí tó bá rí inú méjèèjì ẹ kó kíní lọ kíni wà lọ náà wọ́n á nu àwo funfun ó lòun ṣẹ́fá wọ́n ní fáwọn fẹ́ gbé ewúrẹ́ alájìfá ó ní fáwọn fẹ́ gba àgùntàn òun ló ń kọ̀ǹtrọ̀ sọ̀rọ̀tù ó ní fáńlé wọ́n ní kó máa wáṣọ funfun wọ́n wáṣọ funfun bí egbére kiri nonsense Al-Qur'an confam lèmi sọ fún ẹ àwọn nǹkan táwa ń sọ àwọn èèyàn ń béèrè àwa ń kọ́ wọn wọ́n dẹ̀ tested and confirm ni tọ́ àtẹ́mi sọ fún ẹ ó ní rẹ́fẹ́rẹ́nsì ibo ni wọ́n ti ní gbọ́ ẹnu ayé èyí tí wọ́n dẹ̀ ṣe fún ẹ tí wọ́n lọ ṣe fún ẹ nínú ìṣẹ̀ṣẹ̀ tó ń sọ fún ẹ pé nǹkan tí wọ́n fi mọ̀ pé ó ṣiṣẹ́ pé wọ́n máa announce ẹ pé o kú àbí wọ́n lọ jí nǹkan kan ṣàrọ̀ dáṣà ṣẹlẹ̀ lábùsì òkìkí yẹn wá ó ní wàhálà nú ó ní nǹkan tí ó mọ̀ gbà Súrátù Tọ́ 1000 máyẹ̀kín continue nípa ẹ̀ ibi tá ti lọ ni pé wàlẹ̀zínà yẹ̀dìwúnà mìndúnìhì bó nǹkan tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run pé kó wá ràn yín lọ́wọ́ àbẹ́ ń gbàdúrà àbẹ́ ń bọ́ ni àbẹ́ ń ṣe kinní kan ni àbẹ́ ń ìvókè wọn ni kò sí nǹkan kan tó fẹ́ dà fún yín o ẹ̀ ń disturb ara yín ni o àpòjúwe yín dàbí kíni o ilẹ̀ akabasit dais basit ilẹ̀ akabasit kàfáìhì ilẹ̀ almahi ó dàbẹ̀ tó nawọ́ síwájú omi àbótan táàpù àbókọwọ́ sínú omi kí ló wá ẹ̀spẹ́tì líyàbùlúgà fàáwù kómi yẹn gba ọwọ́ òun kó dẹ̀ wá máa dà sẹ́nu òun ṣọmọ kí ló wá dédé bí omi tó nawọ́ láyé ta wà ń sìn tó síbi omi àwọn yàtọ̀ máa rò pé ó dà pẹ́lẹ́ ò gbádùn o Ọlọ́run ní gbogbo nǹkan tó ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tó ń jẹ́ abaláwo bọ́rọ̀ yìí ṣe rí nù ẹ̀ gbádùn dáadáa ìtumọ̀ ẹ̀ nìyẹn wọ́n fi ẹ̀sánpù tọ́lọ̀ mú wá ẹ̀sánpù nítorí ẹ̀ ti dàrú ni pé ó dé di omi wá náwó àbókọwọ́ sómi ó wá ń fẹ́ kómi yẹn máa wá dà sí òun lẹ́nu ọlọ́ni wà máa ń wẹ̀ bìbà lígi tómi yẹn tó dẹ̀ omi yẹn ò lè ever reach ẹ̀ kò lè ever reach ẹnu ẹ̀ tó wáyé tómi yẹn ò fi lè ever reach ẹnu ẹ̀ kò gba proper way ó gba proper way ọlọ́run wá ní pé kí ni òkú láàrin mọ̀ pé ò gba proper way pó ń dára láàmú ni wà máa du áwùlẹ̀ kàfírínà ilẹ̀ àfidọ́là gbogbo ìpèsè jẹ́ kí n lò báyìí gbogbo ìpèsè ètò ètùtù ifá gbogbo nǹkan tó tí gèfèrí lòun ṣe láti fi ibi tó lòun bọ tó lòun fẹ́ fi kí wọ́n lè bless wọn àwọn kan tó láyé pé kíníkan kìnìkan ilẹ̀ àfidọ́là ọ̀nà àánú ní so ẹ ká mọ̀ nǹkan tá ń ṣe àfẹ́gbà táìmù lónìí gbogbo nǹkan tá sọ lónìí kọ́lọ́wọ́n bá gbàdúrà wa ẹ má pèrà yín ní nǹkan tẹ̀ jẹ́ mọ́ o ìwọ oníṣẹ̀ṣe kódà ẹni tó jẹ́ mùsùlùmí kí la jẹ́ ọwọ́ náà la fi ń sọ̀yà o kì í rí lógo mi ni pé innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run bá lónìí ẹnìkan á máa ní pé ìbà olúbíkì ìbà ọ̀sán ó àdé ìta ni wọ́n tá lọ Ọ̀rúnmìlà jẹ́ kí n sọ fún ẹ àwọn tó ju Ọ̀rúnmìlà lọ àwọn tó ju Ṣàngó lọ ṣé gbogbo àwọn tó ń sọ wọ́n tó Fáráò náà ni wọ́n tó Ramses II ni gbogbo àwọn Ṣàngó Ọbàtálá kìnìkan ṣé wọ́n tó Fáráò ni wọ́n tó Ramses II síbẹ̀síbẹ̀ Fáráò sọ fún Ànábì Mùsá pé kí ni ma balu quruni lihula wa ma balu quruni lihula ìwọ mú ìwọ Ànábì Mùsá alayhi salatu wa salam àwọn bàbá ńlá àwọn tí wọ́n ṣẹbọ kú condition wo ni wọ́n wà right now tó dẹ̀ ti mọ̀ pé Fáráò ti mọ̀ pé kí ni condition wo lẹ́lẹ́bọ fẹ́ wà tó bá ti kú àmọ́ kó ń jìyà lọ́wọ́ ni Ànábì Mùsá wá lo ọgbọ́n ẹgbà ń bẹ̀ ọgbọ́n ànábì mùsùlùmí ẹ sọ̀rọ̀ tán Fáráò ní mọ́ bá lùkúrú ní ìhùlá ó dẹ̀ ti jẹ́ kó jẹ́ pé àárín èrò tó dẹ̀ pé àárín èrò yẹn most of them wọn bàbá ńlá wọn inú ẹbọ ni wọ́n kú sí wà very careful pẹ́ni tó bá ń ṣoògùn púpọ̀ jù wọn kò bá o kò sọ́gbọ́n tó lè gbọ́n tó olóògùn wọ́n lé tẹ burúkú lọ́wọ́ l'Ànábì Mùsá fi kọ́wọ́ gbé wọn sẹ́pẹ̀ pé wailakum la taftaru ala Allahi kasiba ẹ má dá àdàpọ̀ àrọ́ mọ́lọ́wọ́n ọba ní òjè ta fẹ́ mú yí o kọ́lọ̀ bá máa fìyà ìpayín rẹ́ Fáráò ti wá rí pé èrò ti pọ̀ àwọn èrò tó dẹ̀ pọ̀ ń bẹ̀ yẹn pẹ̀lú Ànábì Mùsá pẹ̀lú Fáráò yẹn Fáráò mọ̀ pé àwọn baba ńlá àwọn ẹlẹ́bọ ni wọ́n ṣẹbọ kú ni Fáráò dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ètì Ànábì Mùsá báwọn ológun ṣe máa ń dètè nìyẹn ó wá ń bi Ànábì Mùsá jọ ìwọ tó mọ̀ pé bàbá ẹ̀ ṣẹbọ kú ṣé o mọ̀ pé bàbá yìí jìyà lọ́dọ̀ Ọlọ́run ni
ó wá ń béèrè lára bí Musa má bá lùkúrú ní ìhùlẹ̀ àwọn bàbá ńlá wa ó ń sọ bẹ́ẹ̀ ó kó wọn pọ̀ kò sọ pé bàbá ńlá ti tòun ní àwọn bàbá ńlá wa ìwà ànábì Musa yá dá wa lóhùn ibo ni wọ́n wà kí ló ń ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ànábì Musa dẹ̀ lọ́gbọ́n ìwà àfà ànábì Musa dẹ̀ sọ pé kọ́lá ilimu ha inda rọ́bì fi kìtàbì láyé zilu rọ́bì wàlà yanza ànábì Musa yẹ kó mọ̀ súrátù tọ́ àtàǹsọ iná ni súrátù tọ́ àtàǹsọ yìí ni fíìmù wo ló ṣẹlẹ̀ nínú súrátù tọ́ tọ́lọ̀ fi júwe tó fẹ́ pọ́pùlà tó gbogbo náà dàndẹ́ tí wọ́n bá kiri ànábì Musa dẹ̀ sọ pé èyí tó ń béèrè lọ́wọ́ mi ilimu ha inda rọ́bì pòsíṣọ̀ táwọn bàbá ńlá yín wà tó ń kú tó ń ṣẹbọ kú ilimu ha inda rọ́bì ó wà lọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ wà nínú tírà Ọlọ́run so a láti wà very careful so gbogbo ẹ̀ ń bọ kíníkan yẹn wo ojú ti là 23 century àbí 21 century láwà yìí so ẹnìkan ò lè máa mẹ́rin ara oko ló ń ṣoògùn nǹkan tí ó lè sọ̀rọ̀ verse la mú wá fún ẹ̀ yìí láyé stajibu náà wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè response yín kò sí response àwọn nǹkan tẹ́ pé igun verse mi tó ń bọ̀ next week àwọn nǹkan tẹ́ pé wọn ò lè fi ìnira kan ara wọn wọn ò dẹ̀ lè rọra wọn lọ́rọ̀ òun lẹ́yìn pè pé kí wọ́n á ṣe kinní kan ẹ jẹ́ ká kúrò níbi kinní jẹun ní gbogbo look iṣẹ́ táwọn mọ̀ tó dá sí wa lójú ni ọmọ Yorùbá ni wà wá dẹ̀ gbé ní àwọn inú oyè ẹ̀ so àwọn ṣèṣàṣe òun ṣe babaláwo mi sọ oníṣègùn lè jẹ́ oníṣègùn pé ó ń practice egbògi fún ìwòsàn yes so but tó jẹ́ pé kíní dé pé ó ń bọ kíní kan ń ṣe kíní kan yẹn tó ti yàtọ̀ sóògùn ìwòsàn ó fẹ́ jẹun ni o jẹun ni o jẹun ọ̀nà àti jẹ ni afẹ́ ṣe kíní kan bàbá fẹ́ gba nǹkan àwọn ìyá fẹ́ gba nǹkan àwọn kan wà nídìí ìrókò àwọn kan wà nínú igi story ni kò sí táfà bàbá ni kò ṣe sàárà ó máa sọ fún ẹni pé ẹ wá ẹ ṣe sàárà ẹ lọ pin fúnra yẹn ẹ lọ ṣe so kò yín ṣe pé bóyá pé kó máa fún ẹ story ti pọ̀ jù ìrújú pọ̀ jù nínú nǹkan wọ̀nyẹn torí irọ́ pọ̀ jù tó rọ́nà àti jẹ àti mu ni ó fi jẹ́ pé mo ń béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń pariwo ìṣẹ̀ṣe tẹ́lẹ̀ lágbára yìí ó yá 1 to 100 àwọn tó lówó nínú ayé ìjẹ́ orúkọ oníṣẹ̀ṣe kan wà ní 1 to 100 àwọn tó lówó nínú ayé tí wọ́n ríṣì jù nínú ayé gbogbo ẹ̀yin dáwọ́ ṣètọrẹ àánú fáwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123 21 4254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123 21 4254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tọ́lọ̀ wọn ràn ṣe a nídìí ẹfí ajé àti umura ẹfi tawá lọ́rẹ̀ ní organization wa aláwọn èèyàn tá máa fún tí wọ́n máa gé sádàkọ̀ fún yẹn bá share program yìí fáwọn tí ò tí gbọ̀n kan lè mọ̀ tó rọ́jọ́ náà ó máa wù wọ́n kí wọ́n padà ṣùgbọ́n kò ní sáyè mọ́ kọ́lá rọ́bì irji'u nílà ali amalu sọ́lì àfimọ́ taraktu kàlá iná akálmọ́tò wa kọ́ ìhìlúwa wàmí wà rọ́hì ìbárisọ́ ilà yà omi yorùbá ṣù tó bá ti kú tán àwọn kan padà wọn ò ní lè padà mọ́ ẹ sọ fún wọn so ọlọ́run ọba àlá ní kẹjẹ́ ká sìn wà mọ́ umiru ilálẹ̀ abudulá mukuli sinala udina unafa wàyúkí musolat wasalika dinu lè kọjí mọ́ àtàdé ń sin ọlọ́run tá ń ṣe mùsùlùmí ẹ jẹ́ ká sin ọlọ́run with sincerity torí kò ní gbà lábọ̀ iná lè zátàlélá ìjẹmíà gbogbo agbára ọlọ́run ọba lóní masalam wa ilá lè kọ́ yìí.